Ẹ kú dédé àsìkò yìí, mo kí gbogbo ojú tó ń wò mí. Mo kí yín pé ojú tẹ fi ń wò mí ò ní fọ́. Bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè. Àwa báyìí náà ni a máa ṣe nǹkan ìkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa gbogbo wa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi share prógráàmù yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share dáadáa, kódà ẹ bá mi share kó dọ́dọ̀ Mr. Awikonko, kó dé ọ̀dọ̀ wọn. Torí mo ṣe prógráàmù yìí, advice ni mo fẹ́ fi gbà wọ́n ní ìmọ̀ràn. Kí ni ìmọ̀ràn tí mo fẹ́ fi gba Mr. Awikonko? Òun náà ni ọ̀rọ̀ tí nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run Abdulaziz Adégbọlá, kí Ọlọ́run kó bá wa tètè rọ̀ lọ́kàn, kí Ọlọ́run kó dẹ̀ bá wa tètè tú sílẹ̀ níbi tí ó wà yẹn. Mr. Awikonko, ẹ ṣe program, nínú program yín ẹ wá ní Yusuf Adepoju and kinní kan must be arrested, but lórí ti Malam Yusuf Adepoju, lórí títí ẹ̀ mo kí màmá mi Joyce blog, Ọlọ́run bá wà pẹ̀lú yín ní agbára Ọlọ́run. Bí ẹ ṣe ń kó wa jẹ yìí, ẹ máa kó wa jẹ pẹ́ o. Màmá, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ bá mi share program mi o, mo bẹ̀ yín ní o. Mo dẹ̀ tún kí gbogbo àwọn tí wọ́n wò mí náà pé Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo wa o. Ìgbà tẹ́ wá ṣe program yẹn, ẹni Malam Yusuf too must be arrested. Ṣé rí Mr. Awikonko, ẹ yẹ kémi bá yín sọ òótọ́ ọ̀rọ̀. Ṣé rí ta bá ń wo títí dúdú ìfọ̀n, a máa rọra kọjá egungun. Tá a bá sọ pé béjò ṣe gùn tó, bẹ́ẹ̀ náà la ṣe fẹ́ dáná sun, èèyàn àdáná sunlé. Tí nǹkan bá ti wá ṣẹlẹ̀, ẹ jẹ́ ká wá èèyàn, ẹ yẹ ká máa gbìyànjú àti gbé ìgbésẹ̀ àlàáfíà. Ẹ yẹ ká máa gbìyànjú láti máa gbé ìgbésẹ̀ àlàáfíà. Nǹkan tó máa paná nǹkan yẹn, òun ni ká máa ṣe. Ká má máa ṣe nǹkan tó máa dákún kinní yẹn mọ́. Lórí ọ̀rọ̀ Abdulaziz Adégbọlá aka Tani Ọlọ́run, òun lẹ sọ débi ọwọ́ ẹ̀ lẹ ń sọ. Àmọ́ ohun tí Tani Ọlọ́run tí ó ṣe ẹ̀sùn, wọn ò gbé Tani Ọlọ́run fún pé wípé ó jẹ́ oníṣẹ̀ṣe, wọn ò gbé torí pé ó jẹ́ oníṣẹ̀ṣe o. Kódà wọn ò gbé Tani Ọlọ́run, wọn ò gbé fún pé torí pé ó bú Islam. But àwọn tí Tani Ọlọ́run sọ̀rọ̀ sí, tí Tani Ọlọ́run bú, àwọn tí wọ́n jókòó jẹ́jẹ́ wọn, tí wọn ò bú Tani Ọlọ́run, tí wọn ò bú, tí wọn ò jọ níjà. Kódà ẹlòmíì wà lára àwọn tí Tani Ọlọ́run bú, tí àwọn àti Tani Ọlọ́run tí wọn ò jọ fojú kojú rí. Àwọn yẹn ni wọ́n gbé Tani Ọlọ́run. Tí ó dẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwa tí a wá ń sọ̀rọ̀ online, ẹ yẹ ká máa wá láàfíà. Àwa gan ni à ń dá ìlú ìrú, tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ yẹ ká máa ṣe ètò wa lórí àlàáfíà. Ẹ yẹ ká máa ṣe ètò wa lórí kálàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá, lórí kálàáfíà kó jọba ní Nàìjíríà. Kò sí nǹkan tá a fẹ́ fìjà ẹ̀sìn ṣe, kò sí nǹkan tá a fẹ́ fi ẹlẹ́yàmẹ̀yà, kò sí nǹkan tá a fẹ́ fi ṣe. Mo kí gbogbo ojú tó ń wò mí, ojú tẹ fi wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni tí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè. Ẹ̀yin báyìí náà ni ẹ máa ṣe ìkan láàbí kò ní kọ́gun sọ̀dẹ̀ kó wa. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ nǹkan tí mò ń sọ, mi mọ̀ bóyá ọjọ́ ìbú yóò jáde, ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ 5 tẹ bá ń gbọ́ mi. So ẹ yẹ ká promote peace. Ẹ yẹ ká promote peace. Ìgbà tẹ wá ṣe program yẹn, tẹ ní Malam Yusuf and kinní kan must be arrested. Malam Yusuf wá ṣe program pé kẹ́ get prepared, wípé ẹ̀ṣẹ̀ kí láwọn ṣẹ̀yìn, kí nìkan tó dà wọn àti yín pọ̀, tẹ́ fi declare àwọn publicly pé ó yẹ kí wọ́n wá arrest, wípé ó yẹ kó wá arrest àwọn. Mo dẹ̀ mọ̀ pé bí Malam Yusuf bí wọ́n ṣe post kíní ẹ pé
Mr. Awikonko kíní kan Àkàndá ọ̀rọ̀ get prepared. Mo mọ̀ pé àwọn èèyàn kan ti máa wá sínú DM yín tó ti máa wá pè yín sákìyèsí. I am 100% sure wípé àwọn èèyàn kan ti wá pè yín sákìyèsí. Ó dẹ̀ ṣeé ṣe káwọn èèyàn kan náà kọ́ ti wá bá yín pé Mr. Awikonko ẹ má dá Malam Yusuf Adepoju lóhùn, ẹ bá fà á ẹni tó bá ń gbà yín nímọ̀ràn pé ẹ bá fà á irú ẹni bẹ́ẹ̀ ò nífẹ̀ẹ́ yín o, irú ẹni bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́ yín. Awikonko Àkàndá ọ̀rọ̀, Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín. Ó máa wùn mí ẹ ṣe àtúnṣe lórí ẹ̀, torí kò kí ń ṣe pé èèyàn àti Malam Yusuf kò kí ń ṣe pé ẹjọ́ ní issue. Dáwà tí Malam Yusuf gbé dání tí Malam Yusuf ń ṣe, Malam Yusuf kọ́ anybody mọ́ra pé ìwọ tó bá mọ̀ pé bóyá o ní ìbéèrè, kódà kó fẹ́ ṣe comparative, kódà o lè Mr. Awikonko tí kankan bá wà tó bá ru yín lójú, tẹ́ bá fẹ́ challenge Malam Yusuf lórí ẹ̀, ẹ lè host wọn. Mo assure pé Malam Yusuf Adepoju wọ́n máa fi àyè gbà yín pé ó yá òkè wá sọ tẹnu ẹ, kó bring your proof, kó ẹ̀rí ẹ wá orí nǹkan tí Malam Yusuf Adepoju tí wọ́n dúró lórí rẹ̀. Mi ò dẹ̀ rò pé àtìgbà tí Malam Yusuf tí wọ́n ti ń ṣe program wọn, mi ò rò wípé bóyá wọ́n ever ta sí yín rí, mi ò rò pé bóyá wọ́n ever bú yín rí. Kódà Malam Yusuf Adepoju wọn ò sí lára àwọn àáfàá tó ń bú oníṣẹ̀ṣe. Ẹ mọ̀ pé àáfàá mi tó bá fẹ́ ṣe wá sí àwọn oníṣẹ̀ṣe ló máa bú. Malam Yusuf Adepoju wọn ò sí lára wọn. Ẹ tún wá ṣe program ní ó dẹ̀ pé àná náà ni ní headline program yìí náà, ẹ wá ní Muslim and Unforgiving Act. Mr. Awikonko Àkàndá ọ̀rọ̀, ẹ lọ ṣe àtúnṣe. Èmi máa advice yín, it is just an advice for you. Tó bá ń wù yín, tó bá wúlò fún yín, but it is just an advice. Ẹ jáde publicly, ẹ give reason tó fa àwọn nǹkan tí ẹ sọ sí Malam Yusuf Adepoju. Ẹ̀yin fún ara yín reason tẹ́ bá wá give yẹn, ẹ wá rò tẹ́ ẹ bá rí pé ẹ jẹ̀bi Malam Yusuf kó tó di pọ́rọ̀ tẹ́ ẹ bá rí pé ẹ jẹ̀bi Malam Yusuf Adepoju, Mr. Awikonko tẹ́ ẹ bá ti rí pé ẹ jẹ̀bi ẹsẹ̀kẹsẹ̀ kó tó di pọ́rọ̀ yín máa dé court, ẹ bọ́ síta ẹ ṣe apology, ẹ bọ́ síta kẹ́ ẹ ṣe àtúnṣe lórí ẹ̀, ẹ bọ́ síta kẹ́ ẹ ṣe àtúnṣe. Àtìgbà tó ti mú Tani Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pariwo lórí social media, ẹlòmíì àwọn àfáà ẹlòmíì ta lọ́lọ́run àtàwọn èèyàn kan lọ́jọ́ ní iṣu o, ta lọ́lọ́run bú àwọn èèyàn kan ni wọ́n gbé ta lọ́lọ́run fún, wọn ò gbé fún pé bóyá ó ṣẹ̀ṣẹ̀ ṣe, wọn ò gbé fún bóyá torí pé kò ń ṣe mùsùlùmí. But látàrí wípé ẹlòmíì ò láìkí mùsùlùmí already, ó dẹ̀ tún fi ìkórìíra tó ní sí mùsùlùmí yẹn ó tún fi ń kó bá Tani Ọlọ́run. Instead tó yẹ kó fi jáde bí ọba Solomon àgbáyé, kọlọmbá mi kẹ́ bàbá yẹn. Instead kó jáde bí ọba Solomon ṣe jáde pé ẹ̀yin Muslim tí Tani Ọlọ́run bú, ẹ jọ̀ọ́ ẹ má bínú, ẹ bá mi dáríjì. Kódà lórí arrest Tani Ọlọ́run, ọba Solomon tó sọ pé ọba Solomon tó yẹ kó yé wa pé Ọlọ́run fi Tani Ọlọ́run fi pamọ́ ni o, Ọlọ́run fi pamọ́ ni o. Inú mi dẹ̀ dùn pé àfáà kan náà ti jáde tó ti sọ pé Tani Ọlọ́run fẹ́ mọ Islam ni, ẹ̀yin mùsùlùmí ẹ má dájú Tani Ọlọ́run, ẹ fi ìsìláàmù wọn, ẹ pé ẹ bá sọ̀rọ̀. Ṣé bí Muslim lẹni tó sọ̀rọ̀, ṣé Muslim ni ẹni tó sọ̀rọ̀ yẹn? Then àǹtí yín kátíyẹ̀ntì náà, àwọn náà wọ́n jáde síta, wọ́n ń correct àwọn oníṣẹ̀ṣe tó ń jáde tí wọ́n sì ń bú àwọn mùsùlùmí, tí wọ́n sì ń commit offence. Tani Ọlọ́run kẹ̀dẹ́ wà látìmọ́lé,
ọ̀hún ta ni gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀fẹ́sì ọ̀hún ta ló máa wà, ọ̀hún ta lọ́lọ́run ni wọ́n ń dá sí. In fact mo ṣẹ̀ṣẹ̀ understand pé tí nǹkan bá ṣẹlẹ̀ ní online kó tó di pé èèyàn máa dá sí kọ́kọ́ ṣe research lórí ẹ̀, má fi síbì kan ju ibì kan lọ, gbọ́ tọ̀tún kó o gbọ́ tòsìn. Àtìgbà tó ti mú ta lọ́lọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo tẹ́ ń ṣépè fáwọn àáfàá, tẹ́ ń ṣépè fáwọn àáfàá, tẹ́ ń condemn Islam, kí ni ìgbésẹ̀ tẹ́ gbé lórí kí ta lọ́lọ́run lè jáde ń bẹ̀? Irú ìgbésẹ̀ wo lẹ gbé lórí pé kẹ́ lè gba ta ni Ọlọ́run sílẹ̀? Ẹ ṣègbésẹ̀ kankan, èyí tó fi yẹ kẹ́ ẹ ṣègbésẹ̀ ẹ tún dákún ìjìyà ta lọ́lọ́run ni, ẹ tún dákún ni. Tí ó bá sí Ọmọyẹlé Sowore, kọ́lọ́n kó bá mi wà pẹ̀lú Ọmọyẹlé Sowore, in fact respect to you bàbá. Tí ó bá sí Ọmọyẹlé Sowore tó pe lọ́ọ̀yà Fẹ́mi Fálànà wípé ẹjọ́ kéèsì bọ̀bọ̀ yìí ẹ bá mi mójútó, kó má fi ìyà jẹ kọjá ẹ̀sùn tó ṣẹ̀. Sowore ò sọ pé ta lọ́lọ́run ò ṣẹ̀ because Sowore kọ́ ló máa dájọ́, Sowore kọ́ ni court, but Sowore wò pé ẹni tó ṣẹ̀ náà ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin. Ẹ yẹ ká mọ́nítọ̀ báwo ni wọn ò ṣe ní fi ìyà jẹ nìyí kọjá ẹ̀sùn tó ṣẹ̀. After gbà tí Sowore ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí pẹ̀lú bàbá Fẹ́mi Fálànà, òun gẹ́gẹ́ bí nǹkan tí ìwé ìròyìn Punch tó sọ wípé PPRO Kwara State Police Command wọ́n ní àwọn ò mọ̀ sí bó ṣe gbé ta lọ́lọ́run, àwọn ò mọ̀ court tó issue arrest warrant ẹ̀. Wọ́n tún wá sọ̀rọ̀ yẹn síta, ìtọ́jẹ̀ yẹ kẹ̀dẹ̀ tún fi wò pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀rọ̀ eléyìí ó ti ń di general message fún gbogbo oníṣẹ̀ṣe o, fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbèjà ta ni Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe èpè tẹ́yìn gbáwọn àfáàṣẹ, òun kọ́ lẹ máa fi yọ ta lọ́lọ́run kúrò níbi tó wà, èpè yẹn kọ́ lẹ máa fi yọ sílẹ̀, èpè yẹn kọ́ lẹ máa fi yọ sílẹ̀ o. Protest tẹ́yìn ṣe kiri, gọ́vnà Ṣèyí Mákindé kinní kan, ẹ bá wa fi ta lọ́lọ́run sílẹ̀, ṣé Ṣèyí Mákindé ló mú ta ni Ọlọ́run ni? Sowore dẹ̀ ti gbìyànjú, ó ti la ọ̀nà tẹ́lẹ̀ fi gba ta ni Ọlọ́run sílẹ̀. Ọ̀nà yẹn náà ni kẹ́ ẹ ṣiṣẹ́ tọ̀ lórí bẹ́ẹ̀ ṣe máa gba ta ni Ọlọ́run sílẹ̀. Kò kí ń ṣe pé kẹ́ tún máa wá dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́dẹ̀ ń jáde tó ń gbèjà ta ni Ọlọ́run yìí kò kí ń ṣe kí wọ́n láìkí ta ni Ọlọ́run o, kò kí ń ṣe bẹ́ẹ̀ rárá o. Wọ́n sáré lo opportunity pé àwọn muslim yẹn torí pé àfáà kan tó wà torí pé èèyàn kan tó wà lára àwọn tí wọ́n arrest ta lọ́lọ́run, torí pé kò láìkẹ́ nìyẹn. Mr. Awikonko, tẹ́ ẹ bá rí èèyàn kan tó ń bá yín tó wá bá yín pé má gbà fún wọn, ìwọ náà bá wọn fà á, ìwọ náà ṣe kínní, àwọn people yìí ó ti lé evidence lọ́wọ́ o. Mr. Awikonko, ṣé ẹ mọ̀ pé ó tún wọn yín létí of flashback bóyá ní ọdún kan, bóyá bí was it not 2018 of flashback sí 2018, Malam Yusuf Adepoju wọ́n láwọn ṣe lecture ní ibì kan, ìgbà tó dẹ̀ ẹ̀yìn lecture yẹn ẹ dẹ̀ jáde ẹ lọ ṣe orin ewì, ẹ̀yin fún ara yín gan ṣẹ̀gbọ́n ẹ lè má mọ gbogbo àwọn offence tẹ́tí commit. Èmi ò bá rọ́yìn, ẹ yẹ ká gbàlàfíà láyé. Malam Yusuf Adepoju wàláì, Malam Yusuf kì í wàláì, mi ì tí ì rí ibi tí Malam Yusuf tó ti àtáàkì èèyàn rí tẹ́yìn ò bá àtáàkì wọn. Simon tí Malam Yusuf Adepoju tí wọ́n ń ṣe ìwàásù wọn tí wọ́n ń ṣe, wọ́n ní mú ẹ̀rí rẹ wá, ẹ wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ àsọyé pọ̀. Wọ́n ń fi Bible wọ́n mú evidences wá nínú Bible. Wọ́n ọ̀dẹ̀ lọ wá Kristẹni nílé pé dandan àfi kó wá sí lecture mi o. Kristẹni tó bá ń hùn lọ ni, kódà àwọn pásítọ̀ ń lọ. Lára àwọn pásítọ̀ tí wọ́n ti lọ tó ti jọ lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Malam Yusuf Adepoju. Pásítọ̀ kan wà nìbàdàn, mi ò lè gbàgbé, Katapila Jésù. Ṣé Katapila Jésù gba ìsìláàmù ni?
ṣé gbà tó máa bọ́lẹ̀ lórí stage ṣé Malam Yusuf pa ṣáwọn mùsùlùmí fáṣọ ẹ̀yà ẹ̀dẹ̀ ń sọ pé Islam ń ṣẹ̀sìn àlàáfíà ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam o ẹ̀sìn àlàáfíà òun lẹ̀sìn Islam èèyàn wà lè torí pé òun ṣe ẹ̀sìn kó má lè kọ ẹ̀gbin èèyàn lè torí pé òun ṣe ẹ̀sìn kó má lè kọ ẹ̀gbin torí pé ibi tí etí tó bá gbá lọ òun kọ́ ló máa gbá bọ̀ etí tó bá gbá lọ kọ́ ló máa gbá bọ̀ wàláì tàláì etí tó bá gbọ́ àlọ òun kọ́ ló máa gbá bọ̀ mo rọ̀ yín Mr. Awikonko ẹ ṣe àtúnṣe sí i. àná mo wo fídíò bàbá ń Bariga lánàá bàbá wa mú ń Bariga kọ́nà kó bá mi wà pẹ̀lú yín because ìgbà tí mo gbọ́ pé bàbá ń Bariga wọ́n wà lára àwọn tí wọ́n file case against Tani Olorun I was like bàbá ń Bariga òkè ń jájẹ ìsìn náà bàbá ń Bariga òkè gbogbo kíní kò sí nínú ìwà bàbá ń Bariga bọ̀ ìgbà tí mo wá gbọ́rọ̀ bàbá ń Bariga lánàá wọ́n á ké bàbá ń Bariga wá sọ̀rọ̀ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ wípé àwọn owó ti ti àwọn méjì kan ọba Solomon àti àǹtí Yínká TNT bàbá ìtún sọ ìgbésẹ̀ tó yẹ kẹ́yìn oníṣẹ̀ṣe ìgbésẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé wọ́n tún sọ fún yín ẹ lọ wá lọ́ọ̀yà kẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa gba béèlì ẹ̀ ní èbú tẹ̀ ń bú yìí kò yọ Tani Olorun kúrò níbi tó wà èpè tẹ̀ ń ṣẹ́ yìí kò yọ Tani Olorun kúrò níbi tó wà ẹ lè gbé tó lè gbé kúrò ńbẹ̀ ẹ láfẹ̀ẹ́ rí tí ó lè gbé kúrò ńbẹ̀ ohun tó lè gbé kúrò ńbẹ̀ náà ni pé kó lọ correct ara ẹ̀ wọn ò sọ pé kó má ṣèṣẹ̀ṣe kí Tani Olorun kó ṣe ìṣẹ̀ṣe ẹ̀ kó fèsì ìṣẹ̀ṣe ẹ̀ kí mùsùlùmí náà ṣe mùsùlùmí ẹ̀ kí Tani Olorun kó má bú mùsùlùmí mọ́ kó má bú ẹni tí ò bú so ẹni tí ò bú wa ẹni tí ò so kí la máa ń bú fún Mr. Awikonko Akọ̀dárọ̀ ẹjọ́ mo fi rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni ẹjọ́ torí pé I am a Muslim ìgbàgbọ́ ẹnìkan ò dẹ̀ kí n ṣe onígbàgbọ́ until nǹkan dáadáa tó bá fẹ́ fúnra ẹ o gbọ́dọ̀ fẹ́ fọ́mọlà kejì torí a jọ wà nínú struggle Yorùbá nation tẹ́lẹ̀ ni Ọlọ́run á wà pẹ̀lú yín Mr. Awikonko ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ lọ ṣe àtúnṣe torí tọlọ́run ẹ má jẹ́ kọ́rọ̀ yẹn ẹ má jẹ́ kó dọ̀rọ̀ court ẹ má jẹ́ kó di ọ̀rọ̀ court torí pé tẹ́ ẹ bá rò pé nǹkan kékeré ni tó bá lọ dín láńkọ́ tẹ́ ẹ bá rò pé nǹkan bíntín tẹ́ ẹ bá rò kẹ̀ ẹ̀ ṣe bí tó bá di court ẹ̀ ṣe bí kíní kan ẹ má ṣe bẹ́ẹ̀ Mr. Awikonko kọ́rọ̀ yẹn tó dọ̀rọ̀ court ẹ tètè lọ ṣe apology ẹ lọ ṣe apology mo bẹ̀ yín ẹ tètè wá àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn babaláwo wàláì Malam Yusuf Adepoju ó dá mi lójú pé tẹ́ ẹ bá ṣe apology wàláì tàláì Malam Yusuf máa dáríjì yín níwọ̀n gbà tẹ́ bá ti realize mistake yín gbogbo nǹkan ló máa ń ní sábàbí ẹ give reason yín ẹ dẹ̀ tọrọ apology kẹ́dẹ̀ tọrọ apology because tí ọ̀rọ̀ tí yín náà bá tún di ọ̀rọ̀ kóòtù nísìnyí pé ó yá ó tún gbé yín àwọn tó wá kórìíra yín ọmọ wa jáde wọ́n á tún máa wá bú Malam Yusuf Adepoju gbogbo ẹ̀sùn yín dẹ̀ nìyí ọ̀hún tí yín ló máa wá torí pé ilẹ̀ kọ́kọ́ start ẹ̀ torí pé kí ni torí pé ilẹ̀ kọ́kọ́ start ẹ̀ ẹni tó jókòó jẹ́jẹ́ tara ẹ̀ ẹ má jẹ́ ká tọ́ so ọ̀hún yín ló máa wà mo ṣe program kan ní àná òkè orí YouTube mi ni mo ṣe yẹn sí mo post ẹ̀ sórí page mi náà sórí Bible Black TV show yìí mo ní kí admin Tani Olorun ó post nǹkan kan ó post máa kan bí ó ṣe ń ṣépè Ọya ló ń ṣépè Ṣàngó ló ń ṣépè Ọbàtálá mo dẹ̀ ní
admin ta lọ́lọ́run ṣó yẹ kí ìwọ náà kó tún máa ṣe irú nǹkan báyìí gbogbo nǹkan tó bá máa post sórí péèjì ta lọ́lọ́run nísìn nǹkan tó bá máa jẹ́ kálàáfíà wà ní nǹkan tó bá máa jẹ́ kí Tani Ọlọ́run kó ní ìtúsílẹ̀ níbi tó wà òun ni because tó bá jẹ́ ẹ wo bí kódà kọ́kọ́ fúnyàn ní house arrest kọ́ ni pé